ọdọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wá jẹ́ ká páyọ Ọlọ́run nípa pápá ìpáyọ Ọlọ́run ká túbà lọ sọ́dọ̀ Ọlọ́run ní gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá ń dá ẹ̀ṣẹ̀ afọ́kàndá ẹ̀já túbà rẹ̀ ẹ̀ṣẹ̀ afẹ́kára dá ìtànfẹ́nú dá ìtànfojú dá ìtànfẹ́sí dá ìtànfọwọ́ dá ìtànfẹ́sẹ̀ dá ìtí à ń fi abẹ́ dá ẹ̀já túbà rẹ̀ ẹ má jà gbé ẹ̀ṣẹ̀ lọ bá Ọlọ́run Ọlọ́run yá ayyuhal ladhina amanu tubu ila Allahi tawbatan nasuha ọlọ́lẹ́yìn tẹ́ gbọ́lọ́wọ́ bá gbọ́ ẹ̀ tó bá lọ́tọ́ tó wá pátápátá òkùnkùn ní kòkó ní máa manú gbọ́lọ́mbá sí ń bọ́lọ́wọ́ bá lò ẹjẹ́ ayẹra wa o ẹjẹ́ àtúbá lọ́sọ́dọ̀ Ọlọ́run àmàjọ́ta ń lọ ikú ń bọ̀ sí méjì ń bẹ la mahala wala raiba àjọ tí ó jà láàmà ìgbàtà kú láàmà bó lásìkú láàmà bó lákùsìlámà ákú alìmọ́dù haqqun alìmọ́dù haqqun òdodo ní kú kú nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí kọwàá ní wọ́tọ̀kú káwà máa mọ́ra àbí Ọlọ́run jọ dábà kú láyé lọ́jà tásọ̀rí dáadáa Ọlọ́run sọ fún Al-Qur'ani Karim nínú ètò àwùjọ àwa mùsùlùmí nínú ìlú ní o ní orílẹ̀-èdè ní o ìṣẹ̀lẹ̀ a máa ṣẹlẹ̀ tí ó bíjà láàrin àwa mùsùlùmí tá a máa jà kódà jánà lè bí bá máa para wa eléyìí mùsùlùmí ni eléyìí mùsùlùmí ni kódà bẹ̀ẹ̀nú àdísì ànábì kan sàsálà pé àwọn èèyàn méjì wọ́n yọ tàṣà wọn láyé ìkíní kejì wọn sí ọmọ àlìjánà ni wọ́n wọ́n sì máa jà tí rẹ̀ bá wá ṣẹlẹ̀ ó lè jẹ́nu mọ́sálásí ìdáyédédé láàrin àwọn kanú àjàmá kí lọ́lọ́ fẹ́ ká sí tàbótẹ̀ ẹ̀dí wípé èdè-àìyedè bíjà a máa ṣẹlẹ̀ láàrin ìlú nílùú kanáà mùsùlùmí gbogbo wọn bóyá wọ́n yàtọ̀ ní ẹbí ìdílé ni ó sì máa jà a máa ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ayé kí máa mú kan kú káfẹ́ jẹmọ́ kí jẹmọ́ pín sí méjì kú sì dìjà jẹ́tọ́ máa sára wọn ní nǹkan tí ó di tọ́lọ́pàá àwọn ẹlọ ti mọ́sálásí pa pẹ̀lá máa ń rí bẹ́ẹ̀ náà ni ìlú sí ìlú kíní ìlú ìsìlámù ni ìlú kejì ó sì máa bára wọn jà ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kìí ṣe tó jẹ́ mustahil kìí ṣe tí ó lè ṣe torí Ọlọ́run wá ní ètò fún ayá tí mo ké fún àìníṣìn Suratul Hujurat Quran chapter 49 ayẹ ẹlẹ́ẹ̀kẹsẹ̀ sáyẹ ẹlẹ́ẹ̀kẹwàá kí lọ́rọ̀ fẹ́ ká ṣe Ọlọ́run ní wa in ta'ifatan minal mu'minina iqtatalu tí àwọn akọ̀ méjì nínú àmùmí ni wọ́n bá ń jà wọ́n para wọn ẹ̀kọ́ wo ọ̀rọ̀ lọ ẹ̀rẹ̀ ta'ifatan minal mu'minin àṣẹ ìjẹ́mùmí ní ògbé ká má jà mo jẹ́ mùmínì ògbé ká má jà wọ́n ń jà wọ́n para wọn ni tó ti bẹ́ ọ̀nà yọ ọkọ̀ ìmánì kó lára wọn kò yọ ìgbàgbọ́ mùmínì ni wọ́n èdè àìyedè ló dé kódà wọn tí a dáa jù wá lọ àwọn sàábé wọ́n jà pẹ́lá àmọ́ wàhálà láàrin Àlí àti Máwíyà kọlọ̀mbá ni yọ́nú sún wọn ẹnìkan ò lè jù wọ́n lọ nínú ẹ̀sìn nínú súnmọ́ Ọlọ́run sàábé ni wọ́n ashabu rasul al-kiram iktatalu ìjà wáyé kí lọ náà wá ní àṣẹ Ọlọ́run ni faslihu baynahuma èyí tẹ́ ẹjà
ẹ̀dá sí ẹ̀sà tó sí láàrin wọn ẹ̀pẹ̀ kọ̀kíní ẹ̀pẹ̀ kọ̀kejì ẹ̀lájá àìmáwòrán mùsùlùmí àìmáwòrán bàbá ti pé dẹ̀ ẹ̀yẹ dìde àkàngbọ́dọ̀ dìde àgbọ̀jọ́ fẹ́jú bẹ́ẹ̀ ni ìjà bá ṣe gùn tó ní nǹkan ṣe bàjẹ́ sí gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó bàjẹ́ láàrin àwọn mùsùlùmí ní ìwòrán kú mẹ́ Ọlọ́run ní faslu baynahuma ẹ pè wọ́n ẹgbọ́tọ̀tún ẹgbọ́tòsì ó ṣe ọ̀nà ní Islam ó di ọ̀rọ̀ ní kí ni asalib wa wasail Islam kí ni àwọn methodologies and means táà fi tún àwọn àtàṣe Ọlọ́run kẹsà tó láàrin wọn fa'in bagati ihdahuma al-ukhra tẹ́bá wá ṣàtúnṣe tẹ́nìkan wá kọjá àlà lórí ẹnìkan ẹfẹ́ yẹn jú ọ̀rọ̀ ẹnìkan sá jalágídí kò sá gbà Ọlọ́run ní faqatilu allati tabghi ẹni ọkọjá àlà yẹn gbogbo yẹn ẹwà sùrùmà gbogbo yẹn kọjú ò náà kò lè jù yín lọ kò lè jù yín lọ ẹ̀rì hatta tafiya ila amrillah tí ó fi padà sí àṣẹ Ọlọ́run àṣẹ Ọlọ́run náà ni pé kí ìjàyànjú kásà tó ṣe Ọlọ́run fa infa'at tó bá wá padà ọ faslu baynahuma bil 'adl ẹ̀rì ẹsẹ̀ àtúnṣe láàrin pẹ̀lú déédé waqsitu ẹ máa ṣe déédé o inna Allaha yuhibbul muqsitin ọlọ́bá ní fẹ́ àjẹ́bá ṣe déédé innamal mu'minuna ikhwa gbogbo ọmọ mìíràn ọmọ ìyá ni wọ́n faslu bayna akhawaykum ẹ máa dára lára àwọn ọmọ ẹ máa ṣe àtúnṣe láàrin ọmọ ìyá yín wattaqullaha ẹ páyà Ọlọ́run la'allakum turhamun kẹlẹ́bá jẹ́ ní ìkẹ́ torí díẹ̀ lọ́wọ́lọ́wọ́ lè ní gbogbo bá mọ́ tí ń lọ ní Sudan a rí pé ìjà ń ṣẹlẹ̀ ní Sudan ní 2019 ó ní Umar Bashir tó jẹ́ olórí Sudan fún ọdún gbọ́ọ̀rọ̀ bí 30 years tó fi lead Sudan àkàbá dìde ní ìlú àwọn ọ̀fẹ́ má sápadà lè kó lórí ìjọba 2019 wọ́n wá ní abala ministry méjì àwọn kan ń bẹ alìjéṣù lè wátọ́ ní ọmọ ogun ìlú àwọn kan ń bẹ wọ́n pè ní dámùsẹ̀rẹ̀ àwọn yẹn bí parliamentary kìníkan ni wọ́n wé sí ọmọ ogun gangan nígbà kan sọ àwọn civil defense làwọn wà tí wọ́n máa ń ran àwọn ọmọ ogun lọ́wọ́ ìgbà tó di 2023 wọ́n dá wàhálà alẹ́ láàrin àwọn sọ́jà àtàwọn yẹn ogun náà ní àti jàjà àti ìdísìn ẹmbá wá mọ́ tí ń lọ Sudan báyìí ọmọ burú járe o kò yàtọ̀ sí Gaza o Gaza tá ń sọ ìbàjí Gaza láàrin ara wọn náà wá ní sẹ́sì mọ̀ pé Sudan rí àwọn tí wọ́n wà ní Southern Sudan majority wọn Christian ni wọn Mùsùlùmí láàrin wọn àtàwọn Northern Sudan gbọ́wọ̀rọ̀ tó wà lẹ́ ní gbogbo ẹ̀lú púpọ̀ ó wá lè láwọn abala kẹjúbì kan lọ ogun tó pọ̀ ní tó pé lánàá ni àwọn ìtàlẹ̀ alámìlá Mùsùlùmí náà ṣe bayan ọ̀rọ̀ àkànṣe pé ó ti di ọ̀ranyàn fún àwa Mùsùlùmí gbogbo àwọn àfá kí a máa sọ̀rọ̀ Sudan náà bá ti máa sọ̀rọ̀ Palestine kájíkà mìíràn máa tí lọ mẹ́ ó burú járí bí Palestine ti bàjẹ́ náà Sudan náà bàjẹ́ lẹ́ni tí wọ́n fẹ̀mí àwọn èèyàn ṣòfò àgàgà àwọn ọmọdé àwọn obìnrin àbẹ́lọ́ ọlọ́ọ̀bá ní pẹ̀tù sí o ọlọ́ọ̀bá ní déwàlá náà kù ọlọ́ọ̀bá ní kẹsẹ̀ kó ń bẹ́ àwọn náà tàwà wà ń bí tàà ń lọ tàà ń bọ̀ nírọ̀rùn ọlọ́ọ̀má dáwà lálẹ̀ fún wa o ọlọ́ọ̀má dáwà lẹ́bàwà pẹ̀lú ìjọba àpá òbániwà pẹ̀lú ìjọba síbáni ìjọba ìbẹ̀lẹ̀ pẹ̀lú wọn pẹ̀lú ẹni kọkọwa Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar